ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fúnra yìí. jà bá mi nọ́mbà wa ẹ̀kan bí $1 billion gbólẹ̀ Yorùbá akọni òòṣà. òwe Yorùbá sọ wípé ọ̀dàlẹ̀ ìbálẹ̀ kọ́ ẹni tó bá dalẹ̀ abálẹ̀ lọ tó bá kọjú ẹni tó fẹ́ràn rẹ̀ sóòrùn alẹ́ tó dalẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ jẹ́ mi ó sọ tọrọ fún yín lónìí ṣe rí pósì tẹ̀ wáyé ẹ̀ kájú ẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. ẹ wo fọ́nà yìí gbogbo ohun tẹ́ bá rí sí fọ́nà yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section ó yá o ẹ jẹ́ ká bá wọn débẹ̀. wọ́n fi ń joyè àwòdì ẹ̀ lè gbẹ́ díẹ̀ gẹ́dọ̀ pìsẹ́ntà nìkan ní iṣẹ́ tí mo mọ̀ pé ń ṣe wọ́n interview mi lónìí wọ́n interview mi lọ́la nǹkan tí mo mọ̀ pé ń ṣe nìyẹn torí àtijọ́ tẹ́ ti wà ní pósì yìí gbọ́ pé ẹ lé àwọn kidnapper kan rí gbọ́ pé ẹ wọnúgbó ẹ mólè kan rí oyè tẹ́ ẹ jẹ́ kìí sóye ìlú kìí sóye ọba Ààrẹ Ọ̀nà Kakanfò ní àwọn tó bá ń da kíní kẹ́ ẹ wọnúgbó tí wọ́n ni kì í ṣe pé kẹ́ ẹ mú káwọn gẹ́dọ̀ pìsẹ́ntà ọmọ interview ní gbogbo gbà kẹ́ ẹ máa pariwo wọn ò fún yín go ahead wọn ò support yín olóyè Sunday Igboho wọn ò joyè kankan at least àti irinṣẹ́ rẹ̀ ẹja sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá sì lè ṣe pósì mọ́ ìwìdó rẹ̀ fẹ́ lómi tó lè hàtì. kóyà òjò péwé kòkò sẹ́ kó lè ya kóyà òjò péwé kòkò sẹ́ kó lè ya kóyà mo mẹ́mu mo dàbí ẹmu mo mògùrọ̀ títí mo dàbí ìtùn òjò péwé ìkòkò bó bá lè ya kóyà sẹ́ bó lè ya kóyà òjò péwé kòkò sẹ́ bó lè ya kóyà Májàsọ́lá ẹni bínú ẹ o èèní roko síbi á ti jẹ Ìgbòho Òòṣà ẹni bá ti bínú ẹ èèní roko síbi á ti jẹ tó bá roko síbi á ti jẹ èèní pọnmi síbi á ti mu tó bá ṣèṣìṣì pọnmi síbi á ti mu èèní mọ̀ ọ̀nà tó máa gba pẹ́ẹ́rẹ́ ẹni bínú iṣẹ́ ọwọ́ ẹsẹ̀ láyé mo wí ẹni bínú ìrù ẹkùn a máa lè kò ní bani Májàsọ́lá o ẹni ní kò má ṣe tiẹ̀ tó bá ṣogún ọdún láyé irú wọn ò ní ṣàlùbáríkà o àwa wọ́gùrúurú nílẹ̀ lọ́la bàbá wa lókè ẹ kú Jímọ̀ olóye ní báríkà Jímọ̀ ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé àwa ọmọ kóòtù òjíire mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin ojúlówó ọmọ mùsùlùmí òdodo tí í ṣe tálákatakítí mo máa kí wa pé a kú Jímọ̀ òní ẹ̀mí wa ó ṣe púpọ̀ láyé mo wá kí gbogbo ọmọ Yorùbá káàkiri nílé lóko lọ́jà ní nírìn àjò l'Amẹ́ríkà ní London ní Canada ní Spain ní France Ireland Scotland Britland Ipotland Lagosland Akuresland all over the world níbi tí gbogbo ojúlówó ọmọ Yorùbá bá wà àlàáfíà Olódùmarè yóò máa bá yín gbé ẹ ní ṣiṣẹ́ fọ̀tá yín jẹ o láṣẹ Olódùmarè ọwọ́ kì í lọ sí àjò kó má padà wá bí ẹ ti ń lọ ẹ máa padà bọ̀ ìran àgbàrá ni kì í fòkòtò ìrẹ ayé yín ò ní fòyín ru ayé ò mà ní sọ yín domi adágùn ẹ ní ṣòwò sájàdí àpò àmì ní kẹ́ máa bá mi ṣe àti àṣẹ ó ṣe kò rí kójọ kò mà ní jẹ́ titi yín àwọn alágbèédá ayé wọn à ní ya ọ̀dọ̀ yín bọ́n má dẹ̀ ya ọ̀dọ̀ yín wọn ò ní lágbára lórí yín láṣẹ Olódùmarè ẹ ní bùnìbùnì kẹ darí ayé yín nù bó ṣe máa rí nìyẹn o mo tún kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá dáadáa wọ́n ní kí yín wọ́n ní gẹ̀ yín wọ́n ní lù yín lọ́gọ ẹnu pé ojúmọ́ rẹ ló mọ yín lénìí ojúmọ́ rẹ ojúmọ́ owó ojúmọ́ àlàáfíà ojúmọ́ ìṣerere ojúmọ́ ìmúgbòòrò láṣẹ Olódùmarè ojúmọ́ ìfọkànbalẹ̀ bó ṣe máa jẹ́ fún yín nìyẹn o lágbára Ọlọ́run ilẹ̀ ò ní yọ̀ yín afẹ́fẹ́ ò ní ṣòwò òdì sí yín lára o èkì tí bàbá ní kí n kí yín nìyẹn ó dẹ̀ tún kí yín lórúkọ àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. You did not go to school? How are you? Bàbá mi mo kí yín o lọ́kùnrin ni lóbìnrin lọ́mọdé ni lágbà ni
ayé yín ò ní pínyẹ̀pín, ẹ ní tí, ẹ ní ṣá, ẹ ní jọba, torí tíṣu bá ti jọba lóko kò wúlò mọ́ ni, tíṣu bá ti jọba kò wúlò, ẹ ní jọba, ẹ ní wà láyé lásán bí aláìsí láṣẹ Olódùmarè. Mo kí yín lórúkọ olóyè Chief Sunday ọmọdé Yẹmọ Ìgbòho Òòṣà, akọni Oòduà, májàsọ́lá tiwa nìkan, à ń lé bọ̀ lẹ́yìn, Jagunlabi ńlára wájú, àjọ̀nú aborí dèpẹ̀nù, eégún burúkú abitápólì lẹ́yìn. Ọ̀tá mbà ti kú ọ̀tá ìbáyọ̀mí, wọn alákọ̀ọ́rí ọmọ ti lọ, ó jura wọn lọ, kàkàkí Olódùmarè ó jura wọn lọ, Aníyìkáyé ó jura wọn lọ, Apogun Pọ̀tẹ́lẹ̀ Yorùbá ó jura wọn lọ. Ó yàtọ̀ sí àwọn aríkúyẹrí ọlọ́pàá òru lọ́wọ́. Mo forúkọ wọn náà mo fi kí yín, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọlúàbí nínú ìṣe yín, nínú ọ̀rọ̀ yín, nínú ìrìn yín, nínú ìgbésẹ̀ yín. Ẹ máa bá mi lọ́ọ̀fẹ́, ẹ máa bá mi láìkẹ́, wọ́n flag mi, wọ́n flag wọ́n ní oníbẹ̀lẹ́nu títí dé ajá Ìgbòho. Mo dé ọ̀ǹtí tẹ́ bá já ìkànnà lọ́rùn Yorùbá, ó tó gẹ́ alùbàtà ìdárin, ó tó gẹ́ alùbàtà ìdárin. Tí àwọn èèyàn kan bá tẹ̀ máa lu ìran Yorùbá ní jìbìtì, ṣó yẹ kó jẹ́ ọmọ núpé? Èyí tó jẹ lára Yorùbá yẹ ó tó gẹ́. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ báyìí. Lákọ̀ọ́kọ́, we have different OPC tí mo dẹ̀ máa fẹ́ yànnà náà ẹ̀ kí n tó wọnú ọ̀rọ̀ mi lọ. OPC póríṣi ẹ jẹ́ n sọ pé oríṣi méjì, torí ọmọ burúkú tá à ń sọ nípa iná ló tú wọn ká tó pẹ́ wọn yẹ́lẹ́yẹ́lẹ́ pẹ̀lú owó Jonathan 6 billion kan, almost 25 billion owó empowerment. Àwọn kan wà tó jẹ́ pé Oòduà People's Congress tó jẹ́ bàbá Frederick Fashion ló dálẹ̀, leading by bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kẹ́ bá wa pé bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ jáde síta, ọmọ Yorùbá fẹ́ gbóhùn lẹ́nu wọn. Mo ti lórí ọ̀fẹ́ àti bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ jẹ́ kájọ bá wọn sọ̀rọ̀. Oníkan là ń jẹ́ kó ṣe é. Bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ tó líìdì OPC tí bàbá Frederick Fashion kan jáde síta. Àwa ò fẹ́ gbọ́ anything nípa ọ̀dàlẹ̀ People's Confusion anymore tí Gani Adams tó líìdì wọn. Ọmọ oníkan là ń jẹ́ kó ṣe, kó nìkan kó jáde síta kó jẹ́ kó ṣe. And I thank God for the life of that man. The way wọ́n ṣe bá mi sọ̀rọ̀ lénìí, àwọn ògo against ìrù ẹkùn, torí àwọn mọ̀ pé iṣẹ́ tó yẹ kí gbogbo wa jọ ṣe ni, inú wọn dùn, ọmọ ọkọ ni wọ́n. Tẹ́ ẹ bá ti rí ọmọ ọkọ, tẹ́ ẹ rí ojúlówó ọmọ ọkọ, ọmọlúàbí, ọmọlúàbí, ọmọ odù tó dá ìwà nínú ìṣe ni, nínú ìwà. Ó ti pẹ́ tí mo ti máa ń sọ pé bẹ́ẹ̀ bá rí èèyàn yìí ò ní kẹ́tì mọ́, ó dìgbà tó bá tinú ẹ̀ jáde lẹ́ máa fi mọ̀ pé irú èèyàn tó jẹ́. Bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀, àwa ojúlówó ọmọ Yorùbá fẹ́ gbóhùn yín. This time around you must come out and say something. Enough is enough fún ọlọ́pàá òru tí ń tan ọmọ Yorùbá jẹ, tí ń gbájú ọmọ Yorùbá. Enough is enough fún Ganiyat Adamu tí àwa kan mọ̀ sí Gani Adams láti máa ṣílẹ̀kùn fún olè máa pa ìran Yorùbá mọ́. Enough is enough. They are threatening me. Lẹ́kìtì tájọ́ lẹ́kìtì tí mo wà yìí, mo sọ fún wọn pé adó lèmi wà, ẹrú wọn ò bà mí, wọn à tó nǹkan kan. A máa fi wọn bí ìgbà téèyàn bá fi tábà ni. But it's enough is enough. Ìgbé ayé òṣì, ìgbé ayé ìdààmú, ìgbé ayé ìranù tí Gani gbé nílẹ̀ Yorùbá ó tó gẹ́ pẹ̀lú àwọn tó ti kó orí wọn sábẹ́. Àwọn tó ti kó orí wọn sábẹ́ tó jẹ́ pé òun ló ń lo kádàrá wọn. Ní ó jẹ́ kí n wá jáde láàárọ̀ yìí pé lákọ̀ọ́kọ́ ìlú ọmọ kóòtù òjíire, Bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀ must address the Yorubas, the original authentic Oòduà People's Congress, leading by Comrade Ọ̀ṣíbọ̀tẹ̀. Àwọn gangan ní OPC àti bá àwọn new era sọ̀rọ̀ àtàwọn reform, àwọn tá a mọ̀ ní ojúlówó ọmọ ọkọ nìyẹn. Ó ti pẹ́ tí mo ti sọ fún yín pé ẹgbẹ́ tí ọmọ àlè bá ti, tí ọmọ àjòjì bá ti lead ẹgbẹ́ kan nílẹ̀ Yorùbá, irú ẹgbẹ́ yẹn máa ń fọ́ ni, torí òun ò ní wà nǹkan rere. Nígbà tẹ́ bá ní kí Gani wá dúró tí a ní tó ń pèrè ní olórí ogun ilẹ̀ Yorùbá, tó dẹ̀ jẹ́ pé ìran ẹ̀ ní ń dogun jà wá, ẹ mọ̀ pé ẹ̀yìn wọn ló máa wà. Bàbá mi ọmọọba Abíọ́dún Chapu the Grace, ṣé ẹ ti rọ́wọ́ mi? Mo ti sẹ́ndì ẹ̀. Now, n tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ò pọ̀. Ẹni wọn tí ó jẹ torí pé Yorùbá gẹ́gẹ́gẹ́gẹ́ ní orí ọ̀fẹ́ láti máa mu Yorùbá bí ẹni mu ẹran. Tó gbẹ́nu ti Yorùbá tí mu Yorùbá bígbà tí ẹ̀fọn bá mu ẹ̀jẹ̀ èèyàn. Àtẹ̀mí àtẹ̀yìn
gbẹ́dọ̀ fòpin sí. Mo ní inú mi dùn lára àwọn tá a jọ dìde ní ìlú tí mo ti jáde wà lórí program yìí. Ohun táwọn bàbá wa máa ń sọ fún wa ń gbà yẹn ni pé ẹ mọ̀ lé owó orúkọ ni ẹ lé. Àbí ìyá mi Fúnkẹ́ Olúfúnkẹ́ Adéyẹmí wọ́n ní ẹ mọ̀ lé owó orúkọ ni kẹ́ ẹ lé nígbà tẹ́ ẹ bá ní orúkọ tó dáa tán owó wọlé ní ìrọ̀rùn. Ṣùgbọ́n ẹni bá ti lé owó torúkọ yẹn bá dé lójijì á bàjẹ́ lójijì. Mo lẹ́ni tó dìde torí pé orí ọ̀fẹ́ rèé láti máa ń gbá Yorùbá sọ̀tún máa ń gbá Yorùbá lósòsì. Àwọn bàbá wa láyé àtijọ́ bá ṣe tọ́ àwa ẹni bá ti ń bu àṣírí ọ̀daràn ni lónítọ̀ náà. Ẹni bá ti ń bu àṣírí apani tọ́ni lágbájá apààyàn ni tó dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo apààyàn ni tó ń bu àṣírí ẹ̀ ìwọ tó ń bu àṣírí yẹn gangan apààyàn náà ni ẹ́. Tọ́mání lágbájá olè ló ń jà ó tí ó dẹ̀ rí pé lóòótọ́ ó ń jí ewúrẹ́ eléwúrẹ́ bí ìkan nínú ọmọ bàbá ga àwọn ọmọ tó tẹ̀lé Gani wọ́n ní bàbá títí ẹ̀ máa ń jí ewúrẹ́ ní ọdẹ òmu ni tó wá ní rárá tó ń kọ́fà ẹ̀ rárá pé kò jí ewúrẹ́ ìwọ tó ń kọ́fà ẹ̀yẹ tó ń bu àṣírí ẹ̀yẹ olè náà nìwọ náà. So if the Yorùbás tábà lórí ọ̀fẹ́ láti tú àṣírí àwọn tó ń kó wa sínú ìgbèkùn àwọn Fúlàní tó fi rí wa pa tábà dákẹ́ àjẹ́ pé àwa fúnra wa là ń para wa. Orúkọ ni first yes I know n tó fi bí àwa lẹ́kìtì sóńdó nìyẹn. Ní Yorùbá fi ń sọ wípé ẹni tó gbé epo lájà kì í ṣolè ẹni tó gbálẹ̀ gangan ló lè. Bóyá ẹni tó gbé epo lájà ó ti gbé epo yẹn tán àti bọ́lẹ̀ wá dìṣòro. Bóyá tí ò bá rẹ̀ ní gbálẹ̀ oní tó lè kó lè ka mọ́ bẹ̀ pé àṣẹ ìwọ ló ń jalè àṣírí túlẹ̀ ní ṣùgbọ́n ìwọ tó gbálẹ̀ ló ràn lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá ti ń bu àṣírí olè ọ̀daràn Èkìtì mi bẹ̀ wọ́n ẹni bá ti ń parọ́ àjálè ẹni bá ti ń bu àṣírí ọ̀dàlẹ̀ olè ẹni náà olè náà ni ọ̀dàlẹ̀ ni apààyàn náà ni. Èrèdí tí gbogbo ọmọ Yorùbá gbẹ́dọ̀ dìde nìyẹn. This time around Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi òpin sí iṣẹ́ aburú tí Mrs. Gani Adams ń ṣe nílẹ̀ Yorùbá. Di ààrẹ Aríkúyẹrí ààrẹ jọ̀lọ́ ẹ̀rí bá ọmọ ẹ̀ ṣe jáde síta bó ṣe jáde síta ọ̀pọ̀lọpọ̀ nínú yín ṣe é mọ̀ wọ́n tẹ́lẹ̀ ṣe é mọ̀ wọ́n ẹ̀rí bó ṣe jáde ìkan nínú àwọn ẹgbẹ́ mi náà ti tú wọlé àwọn tó lè máa sọ nìyẹn pé bíbí tán bí àwa bí mo ṣe ṣì wà yín sìn tí 10 million bá wọnú àkáǹtì mi gbé fámìlì ṣì máa ṣe mítì lórí mi pé iṣẹ́ wo ni mo ṣe ṣé kìí ṣe nǹkan tó máa fi borúkọ ẹbí jẹ́ òun ló fi dàbí pé ẹ̀ fi bẹ́ẹ̀ máa ń rí olè lẹ́kìtì àní bíbí ni so tá a bá ti kọ̀ tá a jọ jìjà yìí náà ká ṣíṣọ lójú eégún pé àṣé Gani Adams ìwọ ló wà nídìí ẹ̀ Rasak Arógundádé chairman àwọn OPC new era ó ní ọdún kan wọ́n ń lọ sí Arigidi ó ní nígbà tó dé Arigidi tán Gani ò mọlé bàbá ẹ̀ kò mọlé bàbá ẹ̀ nítorí pé he was not belong to that town kò lè tọ́ka pé ilé bàbá òun lélẹ́yìí. Let me tell you one thing ìjàgbọ̀n làwa ṣe táwa fi kó lẹ́kìtì mi báyìí mo wá sọ wípé tí mi bá níyàwó kí n lọ́mọ yìí ní padà wálé mo lò 24 years lẹ́kọ̀ọ́ kí tó tún fẹsẹ̀ tẹ Èkìtì ní gẹ́rẹ́ tí mò ń bọ̀ ya mi ò ṣìnà lé bàbá mi torí pé ọmọ ọkọ ni mí ọmọ ọkọ gidi. This is time Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fẹ́ fi ìrù ẹkùn máa tú àṣírí àwọn aṣebi nílẹ̀ Yorùbá ẹ̀rí bí Gani ṣe kó wọn síta ìṣódà tí àwọn tó jẹ́ pé wọ́n fi Yorùbá jẹ oúnjẹ rèé ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí generation àwa tá a wà yìí tẹ́lẹ̀ ní ká máa dárúkọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ló ní wa gbọ́ pé bàbá Samuel Akíntọ́lá inú ìwé láti kà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ọdún wo náà ti pa bàbá yẹn majority of us nígbà tó pa bàbá yẹn bàbá wa Akíntọ́lá wọn àti ìbí ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn bàbá tó ń dẹ̀ ti bí ń gbà yẹn wọ́n sì wà láyé olóyè mélòó ni bàbá Akíntọ́lá yàn ṣé ó yan òsì Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó yan ọ̀tún Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó yan Bọ́bá Jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó yan Àgbà Akin Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó yan Arógunmọ́ntìdí tí irogun ti ń sáǹsìn Ààrẹ Ọ̀nà Kakanfò the answer is no. èyí tí gbogbo wa lè sọ nípa ẹ̀ dáadáa láwa kan tó jẹ́ pé àwọn kan náà ò tún lè sọ nípa ẹ̀ òní ti Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land nígbà tí Abíọ́lá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ dákun ẹ dábọ̀ tí n bá ti ń parọ́ ẹ má sọ pé irọ́ ni bàbá Èkìtì ń pa ní comment section olóyè mélòó ni Abíọ́lá yàn pé nígbà tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yìí
oyè báyìí ó yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó ní ìjòyè títí ẹ̀. Ǹjẹ́ ẹ gbọ́ kí Abíọ́lá sọ wípé nígbà tó ti di Ààrẹ Ọ̀nà Kakanfò yìí òun ò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fún ọba kankan mọ́, òun ò gbẹ́dọ̀ tẹ̀ fún ọba kankan mọ́. Nígbà tí bàbá Lámídì Aláàfin Ọ̀yọ́ fojú kan Ọ̀ọ̀ni Ọ̀jájá Ògúnlùsì, Ọ̀jájá ti jáde ọlọ̀tẹ̀ mọ́lẹ̀, bàbá Aláàfin Ọ̀yọ́ tẹ̀. Nínú tábìlì kan bàbá ní kò sógun mọ́ kò síjà mọ́, ó ní bàbá wá kí ọmọ ẹ̀ ní, ìyẹn nípa Aláàfin wá Ọ̀nìrìṣà wá kí ọmọ ẹ̀. Aláàfin ló dẹ̀ ń fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ. Nígbà tẹ́ni tó fi Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ tó ń tẹ̀ fún ọba kan, tí ẹni tá fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò pé Aláàfin sọ pé òun ò gbẹdọ̀ dọ̀bálẹ̀ fọba kankan mọ́ nílẹ̀ Yorùbá, ẹ mọ̀ pé inú ìgbèkùn ní Gani kó wá lọ. Inú ìgbèkùn gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ẹ máa ṣòfò gbẹ̀yìn ni, ẹ máa ṣòfò. The movement of truth has come. Àkókò tó do ọ̀rọ̀ ti dé, táwọn máa ṣiṣọ́ lójú irọ́ tẹ̀tí ń pa. Nígbà tí Gani di Ààrẹ Ọ̀nà Kakanfò, oyè pọ̀ rẹpẹtẹ tó ti jẹ, bó ṣe fi wọ́n jẹ nílé ló fi wọ́n jẹ lókè òkun. Torí owó wọlé, ẹni bá ti fún ní shiftances ó léye tó máa gbà. Àtẹni tí ò lè dá ẹ̀dì yẹ pa, òun lẹ gbọ́ tán ní Gani gan fúnra ẹ̀ lè sáré ju rélùwé lọ. Mo close mọ́ àwọn ọmọ Ọ̀wọ̀ àìṣe mítì lánàá, wọ́n ní bàbá tán bá bí Gani dáa fún ara ẹ̀ kó jáde síta lórí social media kó ní gbogbo ohun tí ọmọ yẹn sọ pé irọ́ ni. Àwọn wọn wá túṣu désàlẹ̀ ìkòkò pé fèrèfèrè lọmọ yẹn ṣì ń sọ̀sà. Wọ́n ti gbé mi dé àwọn level kan, wọ́n ti gbé mi dé level kan tí mo rí pé Yorùbá máa kú àkómọ́ra o. Ibi tí mò ń lọ rè, Yorùbá ní pé tọ́lọ́run bá ti fọ̀tá ẹni wọn ni kò lè pa ni mọ́. Irọ́ náà tó bá gbégbèsè àpá ẹ o. Tọ́lọ́run bá ti mọ̀ pé ọ̀tá ẹ lélẹ́yìí tó o dẹ̀ lágbára ẹ̀, ìsáídà kó o sá fún ọ̀ kó dojú ìjà kọ́ kẹjọ jà kó ṣẹ́gun ẹ̀. Ṣùgbọ́n tó bá sọ pé ọ̀tá ẹ lélẹ́yìí tó ń wo nínú pé kókó ti sọ pé ọ̀tá mi ni, oh God, tó bá ka ẹ mọ́ kọ́nà ojú ọlọ́mọ òtó àfẹ́ dàta ni. Now mo ti sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́ta. Bàbá wa Samuel Akíntọ́lá ò fìyàn kankan joyè, bàbá wa Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá kò fìyàn kankan joyè. Ṣùgbọ́n nígbà tí oyè bọ́ sí ọwọ́ ọmọ Núpé àjòjì, Núpé Fúlàní, tó oyè bọ́ sọ́wọ́ ẹ̀, ẹ má gbàgbé o, bàbá kan sọ wípé bàbá ẹ̀ jalè ó sá wá sí Arigidi ni o. Bẹ́ẹ̀ lè mọ̀ pé ẹ̀jẹ̀ olè wà nínú blood Gani, òun kàn wá modernize olè yẹ, ó modernize olè yẹ, ó wá ń ja Yorùbá lólè, ọ̀pọ̀lọpọ̀ níwà ọ̀dẹ̀ fúnra. But the movement of truth has come. The movement of truth has come. This time around we must listen, most especially àwa tá a jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire, àwa ọmọ ọkọ tí ò yẹ ká máa dọ̀bálẹ̀ fún àwọn àjòjì. Ṣé rí àwọn tó tẹ̀lé Gani lẹ́yìn, ó ti ra wọ́n yé ni, ó ti ra ọ̀pọ̀lọpọ̀ wọn níyè. Èyí tí ò ra níyè nínú wọn, ó ti fún wọn ní orí ọ̀fẹ́. Àwọn yẹn ló lọ ń pa owó wá fún, bóyá 10% ló fún wọn ní, bóyá 20% ni ló ń fún wọn. Òun lẹ fi rí wọn tí gbogbo wọn náà máa kágbádá white sọ́rùn. Owó ọmọ Yorùbá ni majority of them wọn ní business kankan tó ń ṣe, kò lóko kò lódò. Ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé, ọmọ yín ò ṣàyè dáko oṣù òun kóṣù wálé lójoojúmọ́. Ẹ ti mọ̀ ẹ rójú olè ẹ mú ni. Are you getting me? Ṣé ń gbọ́ mi yé? Mo wá fi àkókò ìmọ̀ràn mi ní ìmọ̀ràn sí gbogbo ọmọ Yorùbá tó wà nílé àtẹ̀yin tẹ́ wà labroad. Gẹ́gẹ́ bí a ti ń gbọ́ pé iṣẹ́ inú òtútù ó lágbára, Gani á wá parọ́ fún yín, ẹ̀ tún kówó fún, á ló ń dá OPU lẹ̀. OPU wọ́n wà ní 130 kìíní kan state in the country, both home and abroad. Ó ń gbà yín ni, ibi tó ti ń rí owó nìyẹn. Ayé tó ń jẹ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ owó yẹn gan ẹ̀ lè jẹ́. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ìjàpá yán ríbo ni. Wọ́n ṣe 6 síbì kan, nǹkan ṣe 5, wọ́n fún wọn ní nǹkan 5, 6 dẹ̀ ni wọ́n. Ìjàpá ní ká má wọrí, òun òkúkú ní ọ̀rọ̀ títẹ̀ òun ò lágbájá. Ó mú ìkíní, ó fún ẹni kíní, òun ló pín nǹkan 5 yẹn fáwọn 5 tó kù. Ó ní ká máa fún un ní àfù ní tọ̀dọ̀ wọn. Bó dẹ̀ jẹ́ kọ́tàkọ́tà ní ká máa fún òun. Ẹ mọ̀ pé àdéhùn òdìdẹ tí Ìjàpá máa ju títí gbogbo wọn lọ. Ìgbé ayé tí Gani ń fayé yín gbé nìyẹn. Gani ń dọ́gbọ́n lù yín ní jìbìtì ni. Tó bá wá insecurity ilẹ̀ Yorùbá, bí wọ́n ṣe pa Yorùbá, we must strategize. Ẹ̀ tún kówó fún níjọ́ tó ti ń gbowó lọ́wọ́ yín, iṣẹ́ wo ló ṣe?
We are not talking about riot. We are not talking about what? Riot. We are talking about somebody that will face the Fulani. Kama ye kaye jiwa gbe mo. Nígbà tó rí pé ìrù ẹkùn dé ó rí pé ọ̀nà ìjẹ òun ní ìrù ẹkùn fẹ́ blọ́ọ̀kù yìí. That is why tẹ́fìrí tó jáde títa. Tó ń gbó bí ajá. Tí Gani dadi gbòlúgi. Orí ọ̀rọ̀ ìrù ẹkùn kò lè sùn mọ́. Ó gbóòórùn lójú ẹ̀ ó gbà láàfíà lọ́wọ́ ẹ̀ ó kó bàbí jẹ́sí lọ́kàn pé bó lọ́mọdé ṣe máa ti wá dá ìrù ẹkùn lẹ̀ náà. Ọ̀nà ìjẹ òun lọ́mọdé fẹ́ dì í. Ẹ̀yin tí Gani fi ń ṣe ìjẹ l'Amẹ́ríkà ní London ní Canada ní Ireland ní British dé Japan tẹ máa dé tẹ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá dé Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ogun ilẹ̀ Yorùbá ó ń gbá yín ni ẹ mọ̀ pé ẹni máa jalè ẹnu ẹ máa dùn ẹnu ẹ dùn ni he have nothing to offer us in Yorùbá land torí pé kì í ṣara wa táwọn kan bá dẹ̀ àwọn kan wà tán náà ń kóra wọn jẹ papọ̀ pé wọ́n fẹ́ pè wọ́n àti Sunday Igboho papọ̀ kò lè work ọmọ ọkọ ò lè ever bá ọmọ àjòjì ẹgbọ́n aláfẹ́ ṣe ọ̀rọ̀ security kí Fúlàní ó má pa wá mọ́ aláfẹ́ gbára wa lọ́wọ́ àwọn Fúlàní ẹ wá tún ní ẹ fẹ́ sọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ àṣírí ẹ tún wá gbé ọ̀tá ayé ìkan nínú àwọn ọmọ ọ̀tá yẹn tó wá pè sínú mítì ọ̀hún ẹ̀jẹ̀ máa rùn Gani yìí ṣara wa tó mo bẹ̀ ẹ̀yin ọyún ọmọ Yorùbá tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní London Canada ní most especially ẹ̀yin tẹ́ wà ní Ireland àti France ó máa rí yín gbá ń bẹ̀ dáadáa ó máa rí yín gbá níbẹ̀ dáadáa Ireland France and London ẹ̀rí dẹ̀ wà àwọn tó ti dá Yorùbá One Voice tó ti dálẹ̀ tó débẹ̀ tó ní dandan wọ́n gbẹ́dọ̀ fi ń jẹ president àti ní president sá tó dẹ̀ capable lónìí ìsókè kan fi ń jẹ live patron torí pé kó lè máa rí owó gbà ń bẹ̀ ẹgbẹ́ bàbá ẹ̀ ni wọ́n o it is time for you to open your eyes Gani is not part of us kì í ṣara wa ó wá lù wá ní jìbìtì ni ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n jórúkọ Yorùbá wọ́n máa máa forúkọ Yorùbá yẹn wọ́n máa fi lù wá ní jìbìtì and I want you to know this Punch gbé síta ọ̀rọ̀ tí mo sọ ẹ lọ wá ní the Punch pé nígbà tí wọ́n ń dá OPC lẹ̀ original OPC Oòduà People's Congress Gani was not there yẹn ni pé Gani ò sí ń bẹ̀ àwọn bàbá yẹn pé wá ni pé wá jẹ́ youth leader ó dẹ̀ kawọ́ àwọn bàbá yẹn sẹ́yìn ó sì àwọn bàbá yẹn nígbò majority àwọn tẹ̀ ń wò tó ń kó agbádá white tẹ̀lé lẹ́yìn kiri àmọ́ wọn àwọn tó ń já báàgì gbà lábẹ́ bíríìjì lóṣòdì ló pọ̀ jù nú wọn ìkan wà mo ṣe lòún bèèsì sí eléyìí tó bèèsì sójú Ẹlẹ́gbà àwọn tó ń já báàgì tó ń já owó gbà lábẹ́ bíríìjì ní Èkó ló lọ òun lè fi rí wọn pé majority àwọn tó ń jáde síta àwọn ará Èkó ni àwọn ará Èkó òun lọ́mọ yẹn fi sọ pé èyí Èkó ẹ̀gọ́ náà àpé ẹja jọ jìjà kínní àwọn àlíkálẹ̀ àwọn bàbá yẹn kò nu OPC yẹ ká gbàjọba lọ́wọ́ wọn ẹni bá létí kó gbọ́ majority of us know nígbà tí kìnní yẹn ń gbóná tí ọmọkùnrin yìí tó dá fàṣàn lẹ̀ ẹ kàn gbé sínú ìran yín kẹ́ wá wo iye ẹ̀mí ọmọ Yorùbá tó ti kú ní wàhálà tó dálẹ̀ ńlẹ̀ Yorùbá to show you that pé ẹ̀mí Yorùbá ò ní mínì ohun tó dẹ̀ ń wá rèé gbogbo ẹ̀yin tẹ́ wà ní London tẹ́ wà l'Amẹ́ríkà tẹ́ wà ní France àti Ireland ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lẹ́yìn odi kẹ́pẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá Oòduà afẹ́ wálé ọ̀rọ̀ yín security táwọn Fúlàní ń pa wáyé náà ni sàbíyá ẹ lè bá wa rí ọmọ àwọn boys bíi 4 or 5 èèyàn kankan ni wọ́n máa gba 200,000 bàbá tó bá ti jẹ́ yẹn ni owó òtó ẹ̀mí we pay that is 1 million àwọn wèrè tó dẹ̀ máa kó tì wọ́n lẹ́yìn 30,000 ló máa fún wọn 30,000 ní lọ́ngbà bó ṣe ń gbá gbogbo yín nìyẹn but this time around irú ẹ̀kọ́ has come tó bá ti jẹ́ ojúlówó ọmọ Yorùbá tó land irú ẹ̀kọ́ will secure you torí ìlú ẹ̀kọ́ láti fọ gbogbo ẹ̀mọ́ kẹ́ tó dé ohun tó fi ń gbógun ti Sunday Igboho nìyẹn o torí Sunday Igboho ò ní lo security ti tiẹ̀ kó máa fi gbowó lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá pé torí pé ẹ̀ ń bọ̀ nlé Sunday Igboho jáde kí ẹ̀yin tẹ́ wà lájò kẹ́ ẹ̀ bá lè fi ìtura àti ìfọ̀kànbalẹ̀ wá lé ni ẹgbẹ́ mi àbẹ́ ẹgbẹ́ dáhùn ohun tó dẹ̀ ń lò àti ráwọn tó ń lò fún dáadáa tó jẹ́ pé táwọn bá ti ń lọ ìjọ táwọn bá ti dé náà ti máa rẹ́mìtì owó yẹn sínú àkáǹtì ẹ̀ oní 1 million oní 2 million tẹ́tí pé ìwà tán sọ at the end of the day 30,000 ló ń fún àwọn ọmọ yẹn torí pé ó ti ra wọn níyè ó ń lo Yorùbá ìṣòro Yorùbá lòun ń lò láti fi máa make money so ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ bá ṣì ń force trap Gani Adams it is a pity ajẹ́pẹ́ ẹ̀yin fúnra yín lẹ sílẹ̀kùn àgbàná fún ara yín ajẹ́pẹ́ ẹ̀yin fúnra yín
lẹ́mọ̀ọ́mọ̀ gbẹ́ kòtò àgbàná tẹ̀ ń dá fún because Gani did not have anything to offer you either you like it or not. Òdodo ọ̀rọ̀ ní ká má sọ ẹni tí ológun ní arigidi ní tí pera ẹ̀ lógun lẹ́kọ̀ọ́ ẹni tí ológun ní arigidi ní tí pera ẹ̀ lógun nílẹ̀ gbogbo Yorùbá. Ìròyìn dé ọwọ́ mi pé kì í ṣe Ọ̀wọ̀ nìkan ló ti sá mo ní mo ti wádìí ẹ̀ jìnnà ó kù sọ́wọ́ àwa ọmọ Yorùbá ẹ ti rí ó ń fi OPC yẹn ń gbá ọmọ Yorùbá ní pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò èrè ìdí nìyẹn tí ò fi fẹ́ kẹ́nìbọ̀dì ó jáde síta èrè ìdí nìyẹn ó ti rí pé ọ̀nà tóun lè fi gbà jẹun rèé ló fi ti àwọn bàbá yẹn sẹ́gbẹ̀ẹ́ kó lè máa ráyè máa gbá wọn nígbàkúgbà. We must not allow him again we must not allow her again Mrs. Gani Adams. Gbogbo yín òfò lómi ẹ máa ṣe pápátá òfò lómi ẹ̀fọ́ ṣe ẹ jáde síta ta ló kọ́ Sunday Igboho níṣẹ́ ṣé ó jagun rí ni ogun mélòó ni ẹ jà rí ṣé ogun abẹ́ bíríìjì níbi tí ẹ ti ń já báàgì oníbàgì ẹ dá mi lóhùn ogun mélòó ni Gani jà ṣé ńgbà tó yí ọwọ́ àwọn bàbá oníbàbà sẹ́yìn tó gba tí ò mọ ìpínlẹ̀ he did not have a vision for the Yoruba race because he is not a Yoruba man. Tẹ́ bá rí ìsọ̀rọ̀ sí Gani ẹ mọ̀ pé kò sí tán pè ní ọmọlúwàbí nínú ọ̀rọ̀ ẹ̀ tẹ́ bá rí ìsọ̀rọ̀ sí Gani tẹ̀sí ní rí àpẹẹrẹ Yorùbá ń bẹ̀ very arrogance ó dé fìlà ìgbéraga ó wẹ̀wù ìgbéraga ó fi bàtà ìgbéraga lé ó gbé ọ̀pá òró ìgbéraga ó gbé dání very arrogance. Àwọn tó jọba nílẹ̀ Yorùbá gan tán bá ń rìn bọ̀ ẹ̀ sì ti rí ìrìn pé ọmọlúwàbí ni wọ́n lódìdí ọba ṣùgbọ́n òun ó fẹ́ ká gbogbo Yorùbá sí ọ̀ndà ẹ̀ kí gbogbo Yorùbá máa tẹríba fún ni tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ a jẹ́ pé a gbé ìkọ̀kan ní Fúlàní ọmọ wọlé wa tí ọmọ mú wa torí ọmọ wọn ti wà ní ìṣàkóso. This time around every one of us must reject Gani Adams. Ọ̀yọ́ tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gan ó ń jà wọ́n ló lè ń bẹ̀ ṣé mo pé ìtàn tó ń pọ̀ fún wa tẹ́lẹ̀ ni Aláàfin nìkan ló lè ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ ọdún mélòó ni ta ló sọ fún ṣé bàbá ẹ̀ tí ò ń ṣe Yorùbá ló sọ fún pé Aláàfin ni mo ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Thank God for the life of Kábíyèsí Ọ̀wọ́ Adé tòní Aláàfin tòní pé Ààrẹ Gani ohun gbogbo tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yóò tó àmójútó ó yá wá nǹkan kan ṣe sí ó mà ti lọ láti February kí la wà í July kò tí ì rí nǹkan kan ṣe sí ó dẹ̀ ní ẹ fún mi lóṣù mẹ́fà gbogbo ẹ̀ máa lọlẹ̀ ó lè ní gbogbo wọn ó lè wọ́n wá rí wípé ìlú ẹkùn dé opportunity láti máa rówó raṣọ funfun lọ́mọ Sunday Igboho fẹ́ dí wọ́n wá rí pé ìlú ẹkùn dé ìkòkò ọbẹ̀ wọn ni ìlú ẹkùn fẹ́ fọ́ ó dẹ̀ máa fọ́ abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín ó dètè yes ẹ̀ kábàámọ̀ ní pé ẹ̀ bá mọ̀ kẹ́ má ta sí Sunday Igboho bí ẹ̀ tẹ́ ẹ̀ bá ta sí Sunday Igboho ìdí lítúlítú àwọn tẹ́ ẹ̀ ń gbà ẹ̀ bá ṣe máa rí wọn gbá lọ àtẹ̀yìn dédé rìn ọmọ Yorùbá ẹ̀yin òpònú ọmọ Yorùbá tó fi joyè tẹ́yìn náà máa bọ̀ tẹ́ ẹ̀ kó àkọ́sọ́rùn ẹ̀ mọ̀ pé àkọ́kọ́ lẹ kó sọ́rùn ẹ̀wọ̀n ìdè lẹ kó sọ́rùn yẹn ẹ̀ máa bọ̀ nílé ó yẹ ká wá nǹkan fún ààrẹ oní 10 million oní 20 million ẹ̀ ń ṣòwò àṣedànù ń tẹ́ ẹ̀ lè fún ẹbí yín ẹ̀ ń fún Gani. It is better you face your family. It is better we join hands together to defend our land. Èrèdí tí ìlú ẹkùn fi jáde síta nìyẹn ìlú ẹkùn ló dẹ̀ jáde síta ní ìbànújẹ́ dé bá Gani àtàwọn ọmọ ogun ẹ̀ lẹ́rí odidi àgbàlagbà tó jẹ́ pé etí ló gba fìlà dúró lòun náà jáde síta wọ́n gbé jáde síta lẹ́rí ọmọ kékeré tí ò tí ì mọ báyìí òun ṣe máa rí lọ́jọ́ ọ̀la tán gbé náà síta kẹ́ lè mọ̀ wípé ó ń jó wọn ìdè pẹ́pẹ́ dẹ̀ as ìdè sweet us ìdè pẹ́pẹ́ dẹ̀ kí ni ìṣòro wọn òun náà ní pé ìlú ẹkùn jáde síta tẹ́ gbọ́ mi wọ́n wà lára àwọn tí ò fẹ́ kí Sunday Igboho padà dé torí wọ́n rí Sunday Igboho gẹ́gẹ́ bí threatening ṣe bí bàbá Ọ̀ṣẹ́bọ̀tẹ̀ ni mo pè lẹ́nìí he did not see Sunday Igboho as a threatening Rasaki Arógúndádé nìyẹn he did not see Sunday Igboho as a threatening àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà nìyẹn they did not see Sunday Igboho as a threatening pé ogun tó ń ja Yorùbá ìgbẹ́dọ̀ gópin pé àbùkù ńlá ló jẹ́ fún gbogbo wa kí ìran Yorùbá má lè rìn bó ṣe wù lórí ilẹ̀ wọn but nígbà tó máa jòjì dé ó rí wípé ọmọ ọkọ fẹ́ dìnà ìjẹ òun ló fẹ́ fi gbógun tì it is me and you that will say no to the Gani Adams agenda in Yorùbá land mo kí yín pé kú òwúrọ̀ ojúmọ́ ire ló tó mọ́ yín lénìí ẹ̀ tó padà rí mi nírọ̀lẹ́ láṣẹ Olódùmarè respect. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.